هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى؟ ọba tí ó fi iṣẹ́ fi rán ànábì wa Muhammad. Iṣẹ́ náà ní ọ̀nà òdodo tí ó sọ́nà kan mọ́ lẹ́yìn ẹ̀. Iṣẹ́ tọ́lọ́run fi rán ànábì, Ọlọ́run fi rán kí ó lè bá fi máa jẹ́ olùborí lórí gbogbo ẹ̀sìn tó wà láyé. Bẹ́ẹ̀ náà ni ó sì máa rí títí alkiyama fi dé. Ọba tó ṣe àdúpẹ́ fún ọba náà. Àwa jẹ́rìí pé Ọlọ́run ọba kan ṣoṣo ni, a jẹ́rìí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run ọba ni, kí Ọlọ́run kó bá wa kí ànábì wa Muhammad. Òun àtàwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ ní àtìkìdílẹ̀ wọn àti gbogbo àwọn ẹni tí wọ́n fi tẹ̀lé ti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fi di ọjọ́ ẹ̀san. Ẹ̀yin ẹrúsìn Ọlọ́run ọ̀wọ́n jùlọ, Ọlọ́run ọba yín pè gbogbo wa sí àkíyèsí pé kí á kún fún ìpáyà wọn Ọlọ́run ní kọ̀kọ̀ àti gbangba. Ká gbìyànjú ká kú sí mùsùlùmí bó tilẹ̀ wù kó mọ̀. Kọ́lọ́run kí ó kà wá pẹ́ni tí yóò bá gbólóhùn la ilaha illallah fi kó láyé. La hawla wala quwwata illa billahi al-ali al-azim. Èyí tí yóò máa jẹ́ ìrántí lénìí, òun náà ni ọ̀rọ̀ nípa àwọn apá kan nu súnnà ti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí a máa fẹ́ kan fi mójútó mọ́. Kódà ẹlòmíì ò mọ̀, ẹlòmíì náà sì mọ̀, kò lónú gbèsè ayé. Òun ni a ṣe àlàyé fúnra wa níwọ̀n bá àsìkò tí yóò ṣẹ́kù ní ilẹ̀. Kí la ń pè ní súnnà ti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam? Súnnà ti ànábì òun náà ni gbogbo ọ̀rọ̀ tí ànábì sọ pé ẹ ṣe báyìí, ẹ má ṣe báyìí. Ẹ̀jẹ̀ àkọ́kọ́. Súnnà ti ànábì òun náà ni ohun tí ànábì ṣe tí ẹ̀rí kò wáyé pé ànábì nìkan ló wà fún. Súnnà ti ànábì òun náà ni gbogbo ohun tí ànábì rí pé àwọn sàhábà tí wọ́n ṣe tó sì dákẹ́ tí ó sọ kankan. Súnnà ti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo ohun tá wá sọ tó jẹ́ ìpele mẹ́ta yìí báyìí, ó lákọọ́lẹ̀ tó jẹ́ sí pé rí ẹ̀lẹ́mì pọ̀lú ẹ̀ á pẹ́sẹ̀ títí tàbí kó láyé. Ìyẹn ń tọ́ka sí pé tá bá ṣe bẹ́ẹ̀, a tẹ̀lé súnnà ti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ẹ̀nà sunnatun qawliyan, sunnatun fi'liyan wa sunnatun taqririyan. Mẹ́ta tí ó wà náà ni. Súnnà ti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ọ̀ranyàn òun ni ká tẹ̀lé, ọ̀ranyàn náà ni ká tẹ̀lé. Ihun tí ó fà òun náà ni pé ẹni pé Ọlọ́run sọ al-Qur'an kalẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Qur'an kò lè tú rẹ̀, súnnà ni ó tú kí ni al-Qur'an. Ànábì sì ní Ọlọ́run sọ̀rọ̀ ó parí ọ̀rọ̀ ẹ̀ pé wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha. Bí ànábì kìí sọ̀rọ̀ ìfẹ́ inú, ihun tó bá sọ látọ̀dọ̀ Ọlọ́run ló ti kó. Ìjẹ́ ànábì ńkọ́ tánàbì jẹ́, ìjẹ́ ìyẹn yàtọ̀ sí ìjẹ́ ìyẹn ti tàwa. Ọlọ́run wá parí ẹ̀mí kí ni ẹ tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Nínú àyà mi, ànábì wa Muhammad, Ọlọ́run ní àwòkọ́ṣe ló jẹ́ fún yín. Àní gbogbo ohun tẹ́ fẹ́ ṣe láyé, ẹni láti gbé ànábì sí dúró pé báwo ló ṣe ṣe lẹ́yìn náà orí lérí ẹ̀ tẹ́ fi ṣe inú gbèsè ayé yìí, lẹ́fì máa jẹ́ni tí ó tẹ̀lé àṣẹ títọ́ Ọlọ́run ọba. Àwọn súnnà pọ̀, ó pọ̀ láyé. Ń bẹ nú ẹ̀ tí a ń ṣe dì sí, ó sì ń bẹ nú ẹ̀ a ṣe rárá, ń bẹ nú ẹ̀ a ṣe àtìfilẹ̀. Ọ̀rọ̀ súnnà ti ànábì ń bẹ nú ẹ̀ ń pé tí ìyẹn bá ṣe yóò paládá, tí ò bá ṣe kò ní problem. Àwọn eléyìí èèwọ̀ ni fún wa kí ẹ̀mí ṣètánù kó gùn wá ká wá sọ pé a fẹ́ kàfàrà àwọn ọmọ ìyá wa ní èrè yìí. Kí la pé èèwọ̀ náà ni fún wa. Bàtọ́ lọ́wọ́ ní wa aqimu salah lápèjúwe ń pẹ́ kírun. Báwo la ṣe kí gbà tọ́lọ́ ṣàlàyé fún wa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọ̀rọ̀ yẹn lélẹ́yìn agbọ́dọ̀ tẹ̀lé. Ó ti yé ní sọ ọ̀rọ̀ yẹn ní kíni agbọ́dọ̀ tẹ̀lé. Nítorí pé bá ṣe fẹ́ kírun kò yá wa, ànábì ló ṣàlàyé pé báyìí ni báyìí kọ́. A fẹ́ lọ rùkú bá ṣe lọ tí ó wà dọ́gbadọ́gba, ànábì ló ṣàlàyé.
ìwọ̀ wá ní fún ẹ̀dá kó wá sọ pé yìí tí Ànábì gbé wá yẹn kó wà lápá kan tòun gangan lòun fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ tẹ̀lé ló fi já sí pé Ànábì ní gbogbo ẹnikẹ́ni tí rùkú ẹ̀ ò bá nà àbí ẹ̀yìn ò bá nà dáadáa nígbà tó bá lọ rùkú irun ẹ̀ ti kí ni ó ti mú ẹ̀hẹ̀ kò náà fìyà. ṣùgbọ́n ká wá sọ nísìnyí ń pé inú súnà ti Ànábì òun náà ni kíyàn fi ọwọ́ fi jẹun súnà ti Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kódà kíyàn fi ìka mẹ́ta fi jẹun súnà ti Ànábì. káwá ní ìgbà yìí ò sí fúnyàn láti fi ọwọ́ fi jẹun sábà oúnjẹ tó wà wọn àjò ẹ̀ àbí kó fi jẹ ọwọ́ ní gbogbo ẹnikẹ́ni tó bá fi jẹun kọ́ wọ́n yapa súnà ti Ànábì ó di kèfèrí nǹkan tí ń ṣe òun tọ̀hún lọ́pọ̀lọ́ èyí ẹ̀ pọ̀lọ̀ kàfáyà nítorí ẹ̀ abadan kọ́lọ́n kó ṣàmọ̀nà ẹnì kọ̀ọ̀kan. nínú àwọn súnà tí a máa tẹ̀lé máa lé ní àkọ́kọ́ ni wípé bàtà wíwọ̀ tá a bá wọ bàtà ẹsẹ̀ wo ló yẹ ká gbé ṣáájú ká ti bọ̀nu bàtà èwo ló yẹ ká gbé kẹ́yìn ká ti bọ̀nu bàtà tá a bá bọ́ báwo la ṣe ṣe nínú súnà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tá a bá wọ bàtà ẹsẹ̀ ọ̀tún lákòókò ti bọ̀nu ẹ̀ náà ẹni tí ò bá wá gbé ọ̀rọ̀ Ànábì sáparíṣẹ́ àti ṣọ́ọ̀kì níyẹn yóò lè tó sì já sí pé ṣíṣe tó fẹ́ ṣe yẹn wọ́n ṣe kí ni ọkọ̀ dáadáa fún ẹ ládàásì ni ìyẹn máa ń ṣá díẹ̀ díẹ̀ ní fúnmọ́ dídú fìdí ọmọ àdìyànà kí ni ìfọ̀dọ̀dáwọ̀sì tọ́lọ̀ mọ́ ṣe léwọ̀ ẹni kọ̀ọ̀kan wa. Ànábì ní tá a bá fẹ́ wọ bàtà ká fi ẹsẹ̀ ọ̀tún fi bẹ̀rẹ̀ tá a bá bọ́ ká fi ẹsẹ̀ òsì fi bẹ̀rẹ̀ súnà ti Ànábì wa Muhammad. Ànábì wa ní tá a bá fẹ́ wá bọ́ bàtà náà sẹ́ ká bọ́ lábọ̀ tán kó má já sí pé bàtà ọyọ̀ kan lọ. àwọn ọ̀kan kiri nílé ẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé ìyẹn máa ń ní kó kẹ́kọ̀ọ́ bá ti bàtà yìí kó já tó bá já yọ pé yìí kó lẹ́sẹ̀ kó dé ẹsẹ̀ yìí súnà tí àwọn bàbá sọ̀rọ̀ láti. ọ̀rọ̀ yìí àbí ẹ̀kọ́ ìṣòro sẹ́yìn. sọ̀rọ̀ ìkọ́lù pé ọbẹ̀ pẹ̀lú tàbí ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ ọ̀tún hadith tó wáyé يأخذ لنا عائشة رضي الله عنها ولكان النبي صلى الله عليه وسلم يعجبه التيمم في تنعله وفي توجهه وشأنه. ويعمل بيده كوشيكات nǹkan ọ̀tún ṣe wọ́n ṣe ní ọ̀pọ̀ ìsàyẹ̀ bí gbogbo ohun tí ó wá ṣe ó bẹ̀rẹ̀ ní ọ̀tún níbi ìlànà ìpẹ̀lẹ̀ lọ́dà pé àwọn ni wọ́n bẹ̀rẹ̀ ní ìṣáàdì ìwọ̀ṣẹ̀ ìsàyẹ̀. èyí tọ́ka sí pé èèwọ̀ ni fún wa bí ká fẹ́ jẹun gẹ́gẹ́ bí mo ti àpàdé sílé àwọn afọwọ́ sí jẹun ọ̀nà àdúgbò tàbí ìlú. èèwọ̀ ni ká fọwọ́ sí di jẹun nítorí ṣe lọ́dọ̀ ọmọ fọwọ́ sí di jẹun. lọ́wọ́ wá já sí pé ọkọ̀ sí omi jẹun ìwé òfin níṣẹ́ ìdọ́rùn ṣe fún ẹ̀ ọ̀rọ̀ tẹ̀lé náà yá kó ìṣúná yà lọ́wọ́ sọ̀rọ̀ àìsàn. ọ̀rẹ́ ìdílé ìṣúná ọwọ́ sí jẹun. Ànábì Muhammad sallallahu alaihi wasallam máa fi ọwọ́ ẹ̀yìn. Máa fọwọ́ ìyẹn máa tẹ̀lé ànábì. Máa fọwọ́ sí iṣẹ́ tó máa tẹ̀lé. Wọ́n ní wá ṣọ́ sí ìpamọ́. Níbi ìsàlẹ̀, ọlọ́pàá bá ṣe wá ní ọ̀rọ̀ lẹ́yìn ìṣẹ̀dá. Èyí ni àkọ́kọ́. Ìkejì, al-muhafazatu wal-wudu. Mùsùlùmí àgbàdo lórí káyọ̀ àwọn ọ̀dọ́. Òun náà lè ní ìwòye ẹgbẹ́ jẹ́ mùsùlùmí láyé kí ó máa fún tó àgbà lẹ́yìn ìgbà. Tí ẹ̀rọ bá já wọ́n sí èyí, súnlẹ̀ ní àkóríkẹ̀ ìgbọ́n súnlẹ̀ tàbí ọ̀pọ̀. Àdáyé ọ̀sọ̀ lórí ìgbàlá yóò ayé wọ̀ láti lọ àpò àgbòrú ìgbà. Àdáyé ní òní ní kan láyé tí wọ́n mú bá padà tí wọ́n ṣe nípa ṣe ìròyìn yìí náà. Ìsí inú ọ̀nà ogun ọ̀fẹ́ wà.
nínú ìran àwọn ọmọdé ànábì sọ pé wà ní àbínú wọn ẹgbẹ́ ìgbésí wà lọ́wọ́. Àwọn akọ̀wé nígbà ìṣòro ní wáyé ẹ̀wà ọ̀dọ́ náà ṣe ẹ̀wà mo ní kí ṣe bẹ́ẹ̀ ní ìwádìí wọn bí kọ́dà ọwọ́ ayé sí ọjà àwọn ìṣẹ̀lẹ̀ pé tí a bá ṣàlàyé àgbàlá kankan kọ́ rẹ̀ lọ́jà tiẹ̀ náà. Kí ló fà dé ìlà àtọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ yọ̀ọ̀ká náà ní ìlànà ọlọ́run gbọ́ kò ṣẹlẹ̀ láti ní àtúntò. Ọlọ́run wa sọ fún wọn ìlànà tí ìjọba tó ń ṣe tó rẹ̀ ní asíláàyè. Ìlànà wa kò bí akéwì tó máa ṣe gan wọ́n padà lẹ́gbẹ̀ẹ́ ní èdè sí àwọn àlá tó ń fẹ́ ṣe láyé tó wọ́n ní wọ́n gbà àwọn ẹ̀rọ ìlú àwọn ọ̀gá. Bí ọ̀la ọkọ̀ ní àwọn olùsọ̀rọ̀ ìgbà pásítọ̀ tó ń bí wọn lọ. الحمد لله رب العالمين واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان نبينا محمدا عبده ورسوله صلوات الله عليه وعلى اله وصحبه اجمعين. أقول فرقات أجل الله الذي كان محمد صلى الله عليه وسلم بشرف الكرم كان محمد وعليه رسول الله سياسة الكفر وسنة محمد صلى الله عليه وسلم في أمان الله. Ia dia boleh berbagi. Kamu dia orang juga. Kita umumnya intuisi. Apa itu? Itu sudah jalan Muhammad sallallahu alaihi wasallam di At-taohid istilah asiwa. Bagi orang sudah cara bawa sini Allah yang dipulih laku pada hebat juga ini aswa bahwa kalau desa Allah Allah bagi wanita ini menjadi oríṣiríṣi tẹ́lẹ̀ bá kọ́ òun dáadáa ó máa jáde tẹ́lẹ̀ ó bá kọ́ òun tí ò lè gbọ́ òṣèké ó máa jáde láti tó rápọ̀ kí n tẹ́ ayé òní àkọ́sà ní kí ẹ̀mí sí ọ̀wá jẹ́ ayé ó ti jẹ́ àkọ́sà ó ti jẹ́ àkọ́sìgá ẹgbẹ́ tí wọ́n bí àwọn ọmọ yìí lọ fún ìyọ ẹnu náà ọ̀rọ̀ àdíyàn pé mú tẹ̀lé sí ọjà náà lápapọ̀ ẹlẹ́kẹ̀ẹ́jì ọ̀fẹ́ fi ẹnu débi kọ́pà sọ̀rọ̀ kí òun dáadáa ó lè gba àbújá ìsìn ọba náà alákìyàgbẹ́ níjàpọ̀ ìyọ ẹ̀dọ̀ láwọn ìlú kan wá ẹgbẹ́ tàbá jí lójú ó ti òkú náà ó gbé fí ẹwọ káàkiri méjì ìgbọ̀wọ́ ìyọ ẹ̀rùn ó pẹ̀lú wọ́n yí padà súnà tàbí àwọn ọ̀sọ̀rọ̀. Adúbákan náà tí a bá jáde lọ tó bá fún ní pọ̀ láti bá pàdé àwọn ìyàwó ẹ̀ tó wọlé tí ó ìyọ. Ó ṣe kí àwọn ó fàdé ẹ̀ ó pẹ̀lú ó kí padà fún òrè ìkàmá. Ìyàwó sí pàdé ẹ̀ ó kí ṣe wọ́n já sí wíwà kí ṣe ó tó tí ó sí nínú ọ̀pàdé. Ìwọ́n tó kò sí rẹ̀ ní ó lè ṣòkùnfà nínú ní ìbùsùn lọ́nà àìsàn sílẹ̀ tó bá lọ ọ̀bẹ̀ ìgbẹ̀lẹ̀ ní gbogbo ìwọ̀n ìdílé sí. Yóò máa ń wọ́n láti fi ọ̀bẹ̀ bá ní ẹ̀kọ́ ìdí sí ẹ̀sìn òun tó mọ jáde lọ́wọ́ sí sí. Táwa sọ wípé ẹ̀tọ́ ní àkókò àtúntò bẹ́ẹ̀ wọ̀nyí ìtẹ́lẹ̀ orí ìlọsí sí àgbègbè yìí.
nínú súnà tí a bá ní kí a fẹ́ gbà pé òun kọ́dà tí máa fún pa fẹ́ rántí ibi tí àwọn pé gbà ọ̀dá lẹ́yìn pé wọ́n ti yọ ọ̀pọ̀lọpọ̀ padà sí ibẹ̀ kí ni súnà náà àti istikhara gbẹ́gbẹ́ ọ̀rọ̀ ọ̀nà àlọ́dọ̀wà tó dáwọ̀ níbi kankan àṣẹ ìgbésẹ̀ gbogbo aṣọ ní istikhara ẹgbẹ́ ọ̀nà àdáhùn ṣe gbọ́nà ṣe istikhara ọ̀rọ̀ láwọn ìrìnà pé ìjọba rẹ̀ pàápàá jùlọ tá a bá kẹ́kọ̀ọ́ wọn fi lọ́kọ̀ abẹ́gbéyàwó ọmọ àwọn ọ̀gbẹ́ni tí ó rí náà pé àbá àtàlà ọgbẹ́ sára ní ìyàwó ọ̀pàpọ̀ nígbò ìyàwó méjì bímọ táwọn ní àdá ló ti ẹ̀kọ́ gbogbo ẹ̀bá rí láyé ìrọ̀pọ̀ tó ń fi ẹ̀pẹ́ fún nǹkan lórí ọ̀bí ẹ̀dá tó bá ní wẹ̀ kò yẹ kó wà ní gbogbo wa ẹ̀ fẹ́ wọ́n ní gbogbo wáyé fún ọmọ sáwọn yìí lọ́bí já sí gbogbo ẹnikẹ́ni tí bá yẹ ṣé òfin láyé onítọ̀hún rí rẹ̀ tó bá rí rẹ̀ wọ́n ní láti mọ gbogbo ọ̀nà tí ọ̀pọ̀ àkókò yọ láyé gbogbo wáyé wà lọ́wọ́ yìí bá ẹ̀kọ́ bá òjò ayé ọmọ ṣe ìyàwó àwọn ọba kan ẹ̀ta wí ọ̀tẹ̀ owó gbígbì láwọn pé fún ọ̀tọ́ wà owó kọ́dá fún adé ní pé kí wọ́n wà sójú nínú ọjọ́ náà táwọn ní àwọn ẹ̀dá tó ń lọ nínú ọba àìdàkó nínú sáà ọ̀dùn náà tó lọ ìgbà ọ̀yá àdàkọ́ àbà ọlọ́wọ́ dáwọn ìmọ̀ náà kọ́dà wọ́n yẹn kò sí ẹ̀sìn kan tó mọ̀ ọ̀rọ̀ ọ̀bà lọ́wọ́ báwọn ọ̀dẹ̀ máa ń dábàá tẹ́lẹ̀ pé fún ẹni tí ò ní kan tó láyé صحابي جليل وصل كان النبي صلى الله عليه وسلم يعلمنا الاستحاضة كما يعلمنا سورة القرآن الكريم جاء صلى الله عليه محمد صلى الله عليه وسلم إمام قواني بيشيشي استخارة gẹ́gẹ́ bí ṣe mọ́ wá wọn ní súrà kan láwọn àìdọ́gbìn láàrín ọmọ sọ̀rọ̀ láti ìjà sí pé mú sí ẹ̀mọ́ pọ̀ ní ìdíṣẹ́ ta tó lè adé gbogbo tó bá ní ó ṣe é lè wọ́n tó gbèsè ayé ẹ̀kọ́ fẹ́ gbéṣe inú ọ̀kára wà ní sí lórí àwọn ọmọ fábílìlá àbá bàbá ọmọ aṣọ àti iṣẹ́ ọpẹ́ ṣe inú gbèsè ayé wọn bàbá kì í sá ń gbé iṣẹ́ òun iṣẹ́ tó lè ṣe tí ó dùn èrè fún láyé ìdábòkìyà istikhara ṣe wà ní ìdí ààrẹ náà ṣe istikhara ní ọ̀rọ̀ tó ṣì pàtàkì ló fi sáyé ṣí àwàdá àti ìṣàlọ́gbàdà wọ́n yẹ ká gbà méjì ìṣọ́ra yẹn wọ́n ṣàgbà bí wọ́n á kọ́ àṣàkéyìn rẹ̀ wọ́n á fẹ́ ọ̀rẹ́ ìgbà ìgbòho láti wọ́n á sábà ní ọ̀rẹ́ àwọn yẹn ṣẹlẹ̀ wọ́n ní ṣùgbọ́n ọ̀rọ̀ ààrẹ tó bá ṣe ìṣàkóso ìsàlẹ̀ aṣọ ìsàlẹ̀ wọ́n kò sí ọ̀sán wọ́n ní mo lọ́dọ̀ fún ẹkú ṣe ìṣàwárá òyìnbó fílà ó ṣe ìtumọ̀ ọ̀rọ̀ àkàtà ní ìlú àṣẹ wọ́n ṣàgbà àyè tí ẹni máa ti gbà náà ó ti gbọ́ yóò wá ilé tí ẹ̀ wọ́n á lè ti gbọ́ ṣàṣà nítorí wọ́n ṣàṣà ọ̀nà èyí ṣàfihàn rẹ̀ ṣùgbọ́n tó wọ́n wá ṣàlẹ̀ ṣàfihàn ó ṣe àpapàlẹ̀ rẹ̀ pé ìwọ̀n rẹ̀ ẹgbẹ́ ilé ìtọ́kù sọ̀rọ̀ ìsáyẹ̀wà àti ẹ̀rọ pàpàpàpàpàpà àwọn ìpàdé sáà ẹgbẹ́ lápapọ̀ súnà tí a lọ́pọ̀ tó wájá sí pé kí á yẹ ẹ̀tọ́ ọ̀pọ̀ lórí àwọn afáàkọ́ ọ̀gá sí ìlú tákàdá àwọn àgbòsí ìlú olùkọ́ àbúṣe ìsára àti ìdàgbàsáyé ìlànà èdè méjì ìlú yóò bí ìlànà àwọn Alẹ́mọ́ akúnyé ẹ̀tọ́ pípa ẹ̀ wá bí yóò tẹ̀ wọ́ ìrọ̀rùn wá bí ìgbẹ̀. Àwọn bí ìgbẹ̀ kọ́ lé ní o, àtìmọ́ ní ìgbèrè ẹ̀. Ìjẹ́ tí wọ́n ṣe yìí. Àdékábí ní ẹ̀pà. Ìrọ̀rùn áṣìlì, ábí ẹ̀pà jẹ́ àyè bí ó wáyé ìrìnà pé kí ló wà fẹ́ tí wọ̀. Tó bá já sí kọ́nà yìí, àdínábì ló kọ́ ṣe ìsàlẹ̀ sọ̀rọ̀ máa pọ̀ sí. Ṣé ìyá pé àfihàn rẹ̀ tàpá ìgbòrò. Istikhara sunna Allah ẹ̀ka ìsìnkàrà olè òun gẹ́gẹ́ ló ti máa jẹ́ pọ̀ náà mọ́ tí èèyàn ìṣòro ọ̀tá
Nínú súnà tí a lè lọ lẹ́yìn àti ìlà níbi ká máa tọrọ ìyọ̀ǹda nígbà tí a bá lọ sí ìlú ilé tẹ̀lé àkàkùnrin. Ọ̀rọ̀ pé ìkọ̀lẹ́ ìtìlẹ̀ ní wá kọ́kọ́ tẹ bá ṣe ìmùlẹ̀kọ̀ tẹ bá ní ọlọ́dẹ ara yìí lẹ́ṣin ní ìsìlẹ̀ ìjọba tẹ̀lé. Wọ́n ní lórí àwọn náà bá kọ̀ọ̀lẹ́ ìgbà ààyè kó sí ọ̀gbẹ̀gbẹ̀ rẹ̀ gẹ́gẹ́ ìwòye kó sí ẹ̀. Ó sápá kan ní ìjápá àwọn olùwòsí tó sọ wọ́n ní àsàlámù. Assalamu alaikum. Tí wọ́n bá tẹ̀lé ní wà alaikum salam tó já wọlé. Bí ó sọ̀rọ̀ bá òun ṣe kí ni wọlé. Láì ní àwọn alẹ́bí, tábà ní wà alaikum salam bí láwọn ṣe pé wọlé rẹ̀. Wọ́n bá pẹ́ wọlé kí láwọn ṣe èyí ìbọn bí olóhùn sí rí ẹ̀. Ìṣirí ẹ̀. Bóyá bí ó kó sí ẹsẹ̀. Àyíká tó já sí pẹ́ni tó nílé kò sí ìdíkan tí wọ́n tẹ̀lé òkú sí ayé ìgbà yìí. Tó wá ní kọ́ wá ní kò sílẹ̀ òkú fara mi ní olóòrùn tí wọ́n wọ́n sáfọ́. Àjọba já sí pé wá sálámà sáwà ara lé pé àsàlámù aláìkùm tí wọ́n dẹ̀rù wọ́n wọlé. Wọ́n tàbí wà aláìkùm sàlám wọ́n fi kó wọlé wọ́n wọlé. Ọba bá sọ pé wà alaykum salaam ní ṣe kó wọlé wá ní máa wọlé wá ní pàdé padà wá kábù. Nítorí pé tó ní jọ́ lè kó padà wá kó mi ní pàtó wá. Èyí yóò wá fàyà. Káwá nínú wọ́n sì gbéra láti ìgbọ̀pẹ́. Ṣé ẹ̀kọ́ kẹta bá fọdá àwọn tó ṣe yé? Lẹ́kọ̀ọ́ ní bá wọlé pé ó tọ́ bóyá àwọn máa wọlé lọ padà wá. Ní ìpàsípà ọ̀gá ní fọ́ní àti pẹ̀pẹ́ ṣiṣẹ́ tí kò bá tọ́ wọ́n tó búlẹ̀ fún ìwòye ìka ní òṣèlè. Tọ́wọ́ wá já sí pé kò sọ fún pé máa lọ ní kò wọlé. Ọlọ́pàá wá dájà àti ìfọ́ní náà kò kíkà fún náà. Alágbé ṣàlàyé tẹ́lẹ̀ ní. Tó ṣe àgbá ṣàlàyé fún ẹ̀kọ́ ọba sí ìlú. Sáàbù ọ̀pọ̀ ẹ̀rọ. Súnà tí a lọ́wọ́ bàbá ìdá olówó abẹ́ ìsìlọ́tò rẹ̀ ọ̀wá. Yẹ́n ní ọ̀rọ̀ aṣojú sínú ẹ̀. Tó bá tàbá jí sí àfẹ́tẹ̀ ìṣẹ́ káàkiri ọmọ wa láti mú nípa pẹ̀lú ìgbé ìwọ̀n mọ́tẹ́ bá ní ọmọ tó sí láyé mọ́sáráàmù pẹ̀lú ìwọ̀n àwọn ọmọdé ní ẹ̀wọ̀ ẹ̀ ọmọ mọ́sáráàmù kọ́ òṣìṣẹ́ ẹ̀. Àyíká ní ìlànà ìjọba ìsìlá ní àjẹ́ pàṣọ. Káàkiri sọ pé ní ìgbẹ́ wọn tọ́lọ̀ lágẹ̀ẹ́ wọlé gbogbo bóyá bá ní ọkọ̀ oníyàwó ọlọ́run tó tẹ́lá sí lọ́wọ́ ọkọ̀ jáwọ́ nílẹ̀. Ẹ̀lẹ̀ wá kù àwọn jáwọ́ ní àwọn wọlé ìgbà báyìí báyìí ní ọ̀nà bí wọ́n báyìí báyìí lọ́wọ́ àwọn ẹgbẹ́ àwọn ìdí kan kàkàkì mú tí wọ́n lọ́wọ́ sí mi. Kí ló kẹ́ pọ̀ nínú ilé o? Ìwọ ní ìwọ ní ló fún ìgbàgbọ́ wọlé sẹ́ ọwọ́ bá kò kánú lé ní ìgbà wọ́n dáta kí ló kẹ́ pọ̀ nínú sọ ń tó wá jọ́ mẹ́rin. Bó wá sì sí àwọn wọn ní wá bí ìròyìn ilé ìtàwọn lọ. Mo ní ara ní mo rí góòlù nìkan, mo ní kúṣù nìkan, ìsàsúwà láàrin àwọn méjèèjì, àtàṣàwọn kan láti ká hàn láti ẹ̀tì. Kò káyẹ̀ lórí ìpolúwa. Jẹ́ súnà tí a náà Muhammad sallallahu alaihi wasallam fi látọ̀ ìdáná tó wọlé. Wọ́n ní báyìí náà kí náà kò jẹ́ òun sàlẹ̀ òun wà láti àdàkùn. Kama sọ pé lábájá ọmọ lábájá fún yóò dá lẹ́yìn máa lọ padà wọ́n fi yọ ìgbà wá. Pé ìgbà lè ní ìsọ̀rọ̀ àìwá rẹ̀ nígbà lè ní ó bá ìgbà ìgbà ọmọ ìgbà. Ẹ wá ní máa bọ̀ náà wá dé ẹ̀rọ wáyé padà ní ilé ìgbẹ̀rẹ̀ lórí bàbá ìwọ̀n. Pàṣẹ bí ìgbà kan ní wọ́n sọ ní ilé ìgbẹ̀rẹ̀. Ẹ̀rọ wà ní ìgbà pẹ̀lú ọ̀ṣì. Ìlànà ìgbà mọ́sára ní ọ̀ṣì láti ọ̀bà kan. Nínú rẹ̀, wọ́n lọ́wọ́ pé kò ní ìsáyẹ̀wà. Ó kù ṣàwọ́ ìbára wà àwọn ìsọ̀rọ̀. Ẹ̀rọ àkọ́kọ́, ẹ̀rọ àkọ́kọ́ àwọn
tó káàkiri àwọn kékeré tó ní káàkiri àwọn kékeré tó yẹ wọ́n á rí ìnáwó wà pẹ́sẹ̀ òfin wọ ìdílé yìí nítorí pé ẹ̀wọ̀n sọ̀rọ̀ àgbọ̀ lórí ọ̀sán sọ. Àwọn ẹni tó ń gbé àríyá Islam yóò dá pé káfíń lè àwọn olùwọlé o ìṣàwọ̀ lásán ẹ̀dá kò tó lọ. Àwọn olùwọlé fẹ́ẹ́ kọ́ àwọn olùkọ́ tó kọ́ wọ́n ní sáyẹn tó sọ́kọ́ lábájá kékeré yẹn tó ní wọ́n mọ ìjọba tó ń lò wọ́n sì mọ ewu tó wà ọmọ sá. Ṣùgbọ́n tí ó ní mọ̀sẹ̀ nígbà ó ṣiṣẹ́ kékeré ní ọ̀hún ìṣẹ́ ìṣòro náà. Onímọ̀ balẹ̀ ẹ̀lẹ́kọ̀ọ́ ọ̀wọ́lé ẹ̀ dípò tó lè wẹ̀ lọ sí ẹ̀yìn àwọn aṣọ ìgbọ̀kọ̀ rẹ̀ àwọn àti ìsìlámù. هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما أحراك بهذا أن يكبر قدرك عند الله